jẹ́ kó rí bẹ́ẹ̀ ju Ìgbòho lọ Yewa náà ti láwàá ẹ̀. So tá a bá ń sọ nípa ọ̀rọ̀ akọni tó jẹ́ kí gbogbo kíní ìṣe ṣe táwọn àgbẹ̀ fi ń dáko tó ń fi rérò mu tó Sunday Igboho ni kò sí ẹ bó ṣe lọ bá a ṣe ń bọ̀ nìyẹn more than 50,000 acres hectares let me say hectares of land láwọn fi dáko. Bàbá wa àwọn kan gbẹ̀ ní ṣùgbọ́n tá a bá ń sọ nípa èèyàn tó jẹ́ pé Fúlàní ò wọ àdúgbò ìwà mọ́ ta lẹ́ máa dárúkọ. Tàlẹ́ máa dárúkọ tó wá bí tó jẹ́ pé gbogbo àwọn Fúlàní àdúgbò yìí wọ́n fi lọ tẹ́ ìfìrí wọn mọ́. Bẹ́ẹ̀ ni. Tó ń pè ní Ìgbòho ẹ ti gbọ́ Ìgbòho rí. Kí lẹ fẹ́ sọ nípa irú akọni Yorùbá yẹn? Ẹ súnmọ́ kẹgbọ́n kan lẹ́nu wọn. Ọ̀gbẹ́ni yẹn ó ní akíkanjú ogun ni. Ọ̀rọ̀ wọn. Torí wípé bí ó bá ṣe ọlá Sunday Igboho. Bẹ́ẹ̀ ni. Àwọn Fúlàní wọ́n fẹ́ jẹ wá níyà wọ́n ti pa wá tipẹ́tipẹ́ wọ́n ti ń pa wá dànù. Ṣùgbọ́n nígbà tí Sunday Igboho dìde tó fèsì wọn òun ló jẹ́ ká rárá àlàáfíà tí a fi lè dá oko lọ́dún ẹ̀. Ní gbogbo àdúgbò yẹn jẹ́ kí n súnmọ́ yín torí ọmọ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ìyẹn wa ọmọ Ìgbòho lèmi lè jẹ. So ní nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò yìí tí bá kí ṣe Ìgbòho ni pẹ̀lú gbogbo nǹkan tá a rí torí a ti ń bọ̀ láti Ìgbòho alọ́wọ́ àti pé báwọn yẹn ti dáko láti Ìgbòho alọ́wọ́ ni more than 50,000 hectares of land làwọn yẹn ti fi dáko. Ṣé tí bá ṣe Ìgbòho ni bàbá mi mo fẹ́ bèrè lọ ṣó máa ṣeé ṣe? Kò lè ṣeé ṣe o kò lè ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ ti sá lọ ìgbà tí Sunday Igboho jà fitafita tí a rí pé àwọn Fúlàní kò tó wa mọ́ láfi ṣe padà díẹ̀díẹ̀ láfi ń dáko. Ní ilẹ̀ Yorùbá yìí irú èèyàn ò lè Ìgbòho jẹ́ sí ọmọ Yorùbá ìyẹn jà kọ̀kọ́ pẹ̀lú gbogbo àwọn olóṣèlú tó wá ń parọ́ fún yín láti jọ ṣẹ́ lè fi olóṣèlú wé Ìgbòho. Kò sẹ́ni tó ti ń ṣe nǹkan tí Sunday Igboho ṣe ní gbogbo nílẹ̀ Yorùbá yìí. Torí èyí tó ń dùn wá jù ní àwọn Fúlàní tó ń jẹ wá níyà. Pẹ̀lú oko tẹ́ ti dá yìí ó máa tó àìmọye ọdún wo lẹ ti lè rò wẹ́lẹ̀ ọdún wo la lè sọ pé ẹ ti dárú oko báyìí bẹ́ẹ̀. Ó ti bá o. Ẹ tẹ̀ bú kẹsàn-án pé. Ó máa tó bíi ọgbọ̀n ọdún sẹ́yìn kan. Ọgbọ̀n ọdún sẹ́yìn ẹ ti dáko báyìí. Tí bá kí ṣe Ìgbòho ni kò lè ṣe báyìí. Kò lè ṣeé ṣe. Ẹ ṣe bàbá wa. Àtún fẹ́ tẹ̀síwájú láti bèrè lọ́dọ̀ àwọn yẹn sọ̀rọ̀ báyìí. Àtúndọ̀dọ̀ wọn. Ìbéèrè tèmi nípa ọ̀rọ̀ yìí ni pé kí wẹ́ lẹ rí. Gbogbo ọmọlẹ̀ káàárọ̀ oòjíire gbogbo ọmọlẹ̀ Yorùbá káà tó bọ́ sínú agbami ètò mo fẹ́ kẹ́ bá mi subscribe sínú fídíò yìí kẹ́ bá mi subscribe sí channel yìí kẹ́ lè máa jẹ àǹfààní gbogbo àwọn fídíò wa lóòrèkóòrè ẹ fìdílé kalẹ̀ ẹ máa bá mi kálọ ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ dẹ̀ gbọ́ wìrìwìrì. Mo kí gbogbo ojú tó ń wò mí jákèjádò orílẹ̀-èdè àgbáyé mo kí gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire wípé ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀rọ̀ tá a mú wá fún yín lórí ni ọ̀rọ̀ petition tí wọ́n ní kí wọ́n sign lórí ọ̀rọ̀ Yorùbá Nation tí bàbá wa Bánjí Akíntóyè tí wọ́n tẹ̀ síta tí wọ́n ṣiṣẹ́ takuntakun lé lórí wípé ibi tọ́rọ̀ Yorùbá Nation dé báyìí ni wípé a ní láti ja ogun a nídìí láti ja ogun kankan pẹ̀lú ìjọba Nàìjíríà. Ìgbésẹ̀ tó kàn báyìí ni wípé kí gbogbo tonílé tẹlẹ́mù gbogbo ọmọ Yorùbá pátápátá jákèjádò orílẹ̀-èdè àgbáyé kí wọ́n bọ́ sórí ọ̀rọ̀ ayélujára. Ẹ wo wẹ́bsáìtì tí mo gbé sórí amóhùnmáwòrán yìí wẹ́bsáìtì yìí òun ni gbogbo wa máa ṣiṣẹ́ lé lórí. Tẹ́ bá ti gbé wẹ́bsáìtì yìí tẹ́ bá ti gbé sórí fóònù yín ẹ lè lo fóònù yín kẹ́ fi ṣe kò ṣe nǹkan tó fa wàhálà rárá. Wẹ́bsáìtì tẹ́ ẹ̀ wò lórí amóhùnmáwòrán yìí tẹ́ bá ti tẹ̀ sórí browser yín ó máa gbé nǹkan kan wá fún yín. Tó bá ti gbé wá fún yín ní apá ọ̀tún yín ẹ máa rí nǹkan kan bẹ̀ tí wọ́n máa kọ English or Yorùbá. Ìwọ tó bá jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì ló bá gbọ́ wàá kílìkì lórí èdè Gẹ̀ẹ́sì. Ìwọ tó bá sì jẹ́ wípé èdè Yorùbá abínibí wa lẹ gbọ́
kílíkì lórí èdè abínibí wa. Tó bá ti kílíkì lórí ìkànnú ẹ̀, a tún gbé wá fún ẹ wípé kó kọ orúkọ rẹ síbẹ̀, kó o fi ara balẹ̀ kó kọ orúkọ ẹ, má kọ orúkọ lórúkọ, kò sí nǹkan kan tí wọ́n fẹ́ forúkọ ẹ ṣe. Kọ orúkọ ẹ síbẹ̀. Lẹ́yìn náà ó máa gbé email. Mo mọ̀ pé gbogbo wa kọ́ là ń lo email. Ìwọ tó bá ní email o lè fi correct email ẹ síbẹ̀. Gbogbo information tó bá fi síbẹ̀ ó save. Wọ́n design website yìí tó jẹ́ pé ó ní privacy, ó wà save. Gbogbo information tó bá fi síbẹ̀ kò sí wàhálà lé lórí. Lẹ́yìn email yìí wàá bọ́ sórí phone number. Make sure wípé arọ̀ yín phone number yín gangan ni kẹ́ fi síbẹ̀. Kò sí nǹkan tí wọ́n fẹ́ fi phone number yín ṣe. Privacy wà ńbẹ̀. Ẹ fi phone number yín kẹ́ fi síbẹ̀. Nísàlẹ̀ pátápátá a ní wípé kẹ́kọ̀ọ́ ìlú ẹ máa rí box kékeré kan ńbẹ̀. Box yẹn ẹ kọ orúkọ ìlú tẹ́ ẹ ti wá, bóyá Ọ̀yọ́ state ni, bóyá Ògùn state ni, bóyá Ondo state ni, ẹ kọ síbẹ̀. Tẹ́ bá sún sísàlẹ̀ ẹ máa rí ibi tó sọ pé kẹ́ ẹ tẹ OK, kẹ́ click pé kẹ́ ẹ tẹ OK. Ìgbà míì ẹlòmíì máa ń complain lórí ọ̀rọ̀ email, kò ṣe email. Ẹ lè fi àyè email yẹn kẹ́ fi sílẹ̀, kẹ́ ignore ẹ̀, but ẹ make sure pé ẹ kọ correct orúkọ yín, ẹ dẹ̀ kọ correct phone number yín síbẹ̀. You are good to go. Mo rọ gbogbo tó nílé tẹlẹ́mù jákèjádò orílẹ̀-èdè àgbáyé wípé just only 5 million people la need láti proceed lórí ọ̀rọ̀ petition yìí láti bọ́ sí next step. A ní láti ja ogun kankan. Gẹ́gẹ́ bí ìròyìn tí àwọn BBC gbé lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ àti àwọn channel wípé olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ wípé ó ń pè fún ogun. Gbogbo ìròyìn mo fẹ́ kí a dìbọ́ǹkì ẹ̀ wípé irọ́ ńlá tó jìnnà sí òótọ́ ni. Àlàáfíà ni olóyè Sunday Igboho owó baba dami ló ti ń proclaim látìgbà tó ti ń jà fún Yorùbá nation. Látìgbà tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ tó ti ń ṣe rally Yorùbá nation, peace ni olóyè Igboho ló ń jà fún. Gbogbo ìròyìn tí BCC àti channel ń gbé yìí mo fẹ́ kí gbogbo wa ká mójú kúrò ńbẹ̀. Gbogbo ìlànà tí bàbá wa Professor Banjo Akíntóyè bá ti ń lé òun ni ká máa tẹ̀lé. Tá a bá gbìyànjú, tá a bá lè sign petition yìí, a máa tún move sí next step tó jẹ́ pé bó bá ṣe ń lọ, bàbá wa Banjo Akíntóyè wọ́n á máa tọ́ wa sọ́nà wípé ìgbésẹ̀ báyìí ló tún kàn. Wọ́n fẹ́ dìbò ní year 2023 àbí wọ́n dìbò ní year 2023, ẹgbẹ́ yẹn sẹ́gbẹ́ kan àwògedengbe, ìyẹn ò kàn wá. Èyí táwa bá ń ṣe ni ká máa ṣe. Bó bá ṣe ń lọ, bàbá wa Banjo Akíntóyè wọ́n á máa sọ fún wa. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, petition 5 million la need, tí mo dẹ̀ mọ̀ wípé a máa rí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá ní fóònù, ẹ jẹ́ káwọn èèyàn tí ò ní ẹ bá wọn ṣe. Àwọn tó dẹ̀ ní náà tó jẹ́ wípé ẹlòmíì ò mọ̀ bó ṣe máa handle fóònù tó wà lọ́wọ́ ẹ̀. Ìwọ tó bá jọmọ Yorùbá tó fẹ́ freedom lótìtọ́, gba fóònù èèyàn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ láàárín 2-3 minutes ó ti parí ẹ̀. Gbà á, béèrè orúkọ ẹ̀, béèrè phone number ẹ̀, kó dẹ̀ fi síbẹ̀, kó dẹ̀ send ẹ̀, ó ti register ẹ̀ nìyẹn. Ẹ jẹ́ ká ṣèpolongo yìí, ká bọ́ síta. Ẹni tó bá jẹ́ ọ̀rẹ́ wa, tó jẹ́ ojúlùmọ̀ wa, tó jẹ́ alábàágbé wa, ẹ jẹ́ ká ṣe fún wọn, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ò mọ̀ bó ṣe máa ṣe. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò kàwé láti handle phone, tó jẹ́ pé ẹlòmíì kó kàn pè, kó kàn receive call ni. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ mọ̀ ṣe, ẹ gbìyànjú àti jáde láti polongo, láti jẹ́ káwọn èèyàn mọ̀ bí wọ́n ṣe máa ṣe kíní processing ni ọ̀rọ̀ petition yìí lórí fóònù wọn. Ẹ jẹ́ ká jọ ká jáde síta láti gbìyànjú láti kánsẹ̀lì àwọn èèyàn bọ́n ṣe máa ṣe kíní tí ò ní sí wàhálà. Láàárín oṣù kan sí méjì ká ti rí over 5 million people tó máa ṣe kíní petition yìí tí ò ní sí wàhálà, tó jẹ́ pé a máa lè proceed sí next level of our agenda. Sunday Igboho Òòṣà
kò pò fógun o, àlàáfíà ilẹ̀ Yorùbá ni Sunday Igboho ọmọ Adéyẹmọ ń pè fún. Irọ́ ni BBC àti Channel ń pa mọ́ olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Mo fẹ́ kẹ́ gbìyànjú kẹ́ ẹ ṣe petition yìí ká lè tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Yorùbá nation tí gbogbo wa ń jà fún, tí a agitate fún yìí. Ìyẹn báyẹn àwògbédéńgbé. Ẹ wo fídíò tí mo fẹ́ gbé wá sójú amóhùnmáwòrán yìí, kẹ́ wo ọ̀gá ọlọ́pàá kan ní Nàìjíríà tó ṣe gba owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn onímọ́tò. Ọ̀gá ọlọ́pàá yìí ó ti wà lójú pópó tí ó ti ń gba owó lọ́wọ́ àwọn onímọ́tò tó ń kọjá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ ní Nàìjíríà, ó ti di norms, ó ti di culture àwọn ọlọ́pàá kó máa gbowó lójú pópó. Ẹ má ṣì mí gbọ́ o, mi ì sọ pé gbogbo ọlọ́pàá ni ò dáa o, ṣùgbọ́n it has been their norms, ó ti wà nínú ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá láti máa gba owó lójú pópó. Ṣùgbọ́n ọjọ́ tá à ń wí yìí, pálábá ọlọ́pàá yìí, ọwọ́ pálábá ẹ̀ ṣẹ́gi. Lọ́gán tó dá ọ̀kan nínú mọ́tò tó ń kọjá tó dá dúró láti gbowó lọ́wọ́ ẹ̀, láì mọ̀ wípé superior officer tó jẹ́ ọ̀gá ọlọ́pàá kan ló wà nínú mọ́tò yìí. Ibẹ̀ ni ó ti gbowó lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá yìí, tó jẹ́ wípé ọ̀rọ̀ wá di bóòlọ ìyá mi. Ẹ wá wo bọ́lọ́pàá bó ṣe ń sunkún lójú pópó. Ẹ wo fídíò tí mo fẹ́ fi hàn yín kí n tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ mi. Give me the money. I said, give me the money. Give me the money. What is this you are doing? Give me the money. Don't worry, give me the money. Give me the money. I don't vote for me, That's why they come here. I don't vote for me. Yes, after you are behaving like a lance corporal, a private soldier. Don't worry, give me the money. That's the only thing I need from you. Give me the money. Just give her my face now. Give her. Give her. This is not the money. It's give me the one you collected from that trailer. See, give me the one you collected from that trailer. Ṣé ẹ ti rí fídíò tí mo fi hàn yín? Ṣé ẹ rí bí ọ̀gá ọlọ́pàá yìí bó ṣe bú sẹ́kún lójú pópó? Wọ́n ti ń ṣe tipẹ́, wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Ó ti wà nínú ẹ̀jẹ̀ wọn láti máa gbowó lọ́wọ́ àwọn onímọ́tò. Níjọ́ wo la fẹ́ ṣe léyìí dà ní Nàìjíríà? Corruption látòkè tó fi désàlẹ̀ ó wà nínú ọlọ́pàá. Kò síbi tí ò sí. Àwọn ọ̀gá ọlọ́pàá fún ara wọn, wọ́n corrupt. Mi ì sọ wípé gbogbo ọlọ́pàá ni ò dá o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọlọ́pàá èwo lọ́wọ́ ẹ̀ mọ́nú wọn. Arọ ìjọba Nàìjíríà tí mo dẹ̀ mọ̀ wípé kò sí nǹkan tán lè ṣe sí, nítorí pé gbogbo owó tó ń gbà yìí náà, àwọn ọlọ́pàá yìí náà, àwọn nìkan kọ́ ló ń dájẹ, wọ́n tún mú owó tó bá kù ó ní percentage tó máa mú lọ́sọ́dọ̀ àwọn ọ̀gá ọlọ́pàá wọn tó wà lọ́fíìsì. Àwọn ọlọ́pàá tẹ́ẹ̀rí tó ń gbowó lójú títì yìí, ó ní percentage tó gbọ́dọ̀ mú lọ sí fọ́dọ̀ ọ̀gá wọn, bóyá everyday ni, bóyá every week ni, olóye tó máa fọ́gà ń bẹ̀. Òun lè ṣe rí pé ọ̀rọ̀ pólọ̀ àwọn ọlọ́pàá gbowó lójú pópó ò lè dáwọ́ dúró ní Nàìjíríà. Ìwà àbàjẹ́ yìí ti wọ̀ wọ́n lẹ́wù débi wípé ó ti sodo sí wọn nínú ẹ̀jẹ̀, nínú omi ara, tó jẹ́ pé èwo nínú ọlọ́pàá ló máa lóhùn gbàgbẹ́ tẹ́lẹ̀ lójú pópó. Iṣẹ́ náà ni wọ́n lọ ṣe o. Kàkà tó yẹ kán fi ṣiṣẹ́, báwo la àwọn olè, àwọn Fúlàní agbénipa wọ́n ṣe ní wà lójú ọ̀nà? Nígbà tó jẹ́ pé wọ́n ní kẹ́ lọ checkpoint lọ ní kẹ́ wà. Wọ́n ní kẹ́ wà ní checkpoint, kẹ́ máa check gbogbo nǹkan burúkú, gbogbo àwọn mọ́tò tó bá jẹ́ pé wọ́n tẹ́ bá fura sí, wọ́n ní ẹ gbowó lọ́wọ́ wọn. Òun ló fún àwọn Fúlàní agbénipa ẹ̀ ní àyè láti máa ṣe jàǹbá wọn lójú pópó. Àsìkò tó wọn Fúlàní agbénipa bá ọpírẹ́tì lójú pópó ní express, ẹ̀ ní ráwọn ọlọ́pàá ń bẹ̀. A máa dàbẹ́ pé ṣáwọn ọlọ́pàá yìí ṣé wọ́n jọ ń ṣe bágẹ́rì pẹ̀lú àwọn Fúlàní agbénipa yìí ni. Ìjọ táwọn Fúlàní agbénipa bá ọpírẹ́tì, ẹ̀ ní ráwọn ọlọ́pàá lójú pópó. Ìjọ tí wọ́n bá wá tò síbẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń gbowó olórí burúkú tí wọ́n ń gbà, tó ń gbowó òṣì, owó tó máa pa wọ́n tí wọ́n ń gbà, àwọn Fúlàní ò ní wá síta.
ọ̀rọ̀ wá di pé ó jọ gàtè kò jọ gàtè, ó fẹsẹ̀ méjèèjì tiro. Mo rọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní ọ̀rọ̀ petition yìí, gbogbo wa la fẹ́ freedom, òmìnira, òun ni gbogbo wa fẹ́ o. Inú Nàìjíríà tá a wà yìí, omi ìnira ni àwọn èèyàn mu. Bí ò bá ṣe bẹ́ẹ̀, omi ìnira làwọn èèyàn mu. Tí ò bá ṣe bẹ́ẹ̀, ẹ wo oye tí wọ́n ń ta dísù. Ìròyìn tá a gbọ́ ni wípé dísù ní Nàìjíríà nísìnyí ó ti di 650,000. Sorry, dísù ní Nàìjíríà nísìnyí ó ti di 650 naira lọ́nà owó dísù dì. Owó kerosene ó ti di 450 naira. Tẹ̀dẹ̀ mọ̀ wípé kerosene kò sí ẹ̀dá kan tó máa lóhùn òlò kerosene ní Nàìjíríà. Èèyàn mọ́ lè lówó láti ra gas láti máa fi dáná. These are the fundamental things tó jẹ́ pé average people ní Nàìjíríà ó gbọ́dọ̀ nínú ilé òní kerosene tó pé àwọn èèyàn máa jẹun. Ẹ wá wòye tó ń ta kerosene nísìn 450 naira ló ń ta kerosene. Wọ́n ní diesel ti di 650 naira. Níbo la wá ń ba lọ Nàìjíríà? Omi ìnira làwọn èèyàn mu. Àwọn small scale industry, àwọn ilé-iṣẹ́ kéékèèké wọ́n ń lo diesel. Àwọn ilé-iṣẹ́ ńláńlá wọ́n ń lo diesel. Nǹkan tó máa ń produce jáde kí lè expect ó máa wọ́n ni. Tó bá produce nǹkan jáde, wọ́n máa pass aggression yẹn sórí àwọn tó fẹ́ rà á. Wọ́n máa fowó kún owó yẹn nítorí gbogbo tọ́wọ́n náà ra diesel ó ti high. Wọ́n máa fowó kún owó yẹn. Wọ́n máa pass aggression yẹn sí àwọn customer tó fẹ́ rà. Àwọn customer náà á pass ẹ̀ sórí àwọn aráàlú. Àwọn á di wípé omi ìnira yẹn àwọn èèyàn wá mú. Ìlú tá a ti mọ̀ pé kò síná látayébáyé, kò síná ní Nàìjíríà látayébáyé. Ẹ wá wòye tí wọ́n ń ta petrol nísìn. Ẹ wòye tí wọ́n ń ta petrol. Èèyàn mélòó lórí àfẹ́ láti ra petrol 50 litres, 30 litres, 25 litres, even 10 litres gan. Ẹlòmíì àti ra 10 litres gan wàhálà ní fún láti fuel gen nínú ilé ẹ̀ láti tanná. Nígbà tí ìjọba Nàìjíríà tí wọ́n fún wa lómi ìnira mu. President Buhari do something. People are dying day in, day out. People are hungry. Mo rọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Mo rọ̀ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. Mo fẹ́ ká bọ́ nínú omi ìnira tá a mú ní Nàìjíríà yìí ni o. Mo ṣe rọ̀ yín wípé ẹ jẹ́ ká lọ sign petition yìí lórí ẹ̀rọ ayélujára. I need the 5 million people I need láti proceed sí next level of our agenda. Yoruba nation shall surely stand one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.